So, what is still one in my body mobile? You think say they wise? In killing what then would it? Oh, maybe. I go to the movie. To the family, I Johnny Shegun, you know that can respect a minimum rubbish. No problem. Sorry, I got on with you. Abuja Junior. I got here today. Sorry, quick, more serious. So, àwọn rubbish tó ń tà tó wá tó sọ already bàbá onígbàtẹ́ gidi kan wẹ́ so mẹ́ tó dún àdù rẹ̀ kọ̀dá lẹ́bẹ̀ ni mí. I'm a police station of native doctor ọlọ́pàá ẹ̀gẹ́ ni mí. Mo wá débi ayé kò sí ẹ̀sìn kò sí ẹ̀sálẹ̀ ju àwọn àgbàlagbà wọ́n ti ré o kíní kan ṣé tó bá jẹ́ àwọn gbarumọ̀lẹ̀ náà kí o sì eré ìjòkó ò ní ti sí àwọn pèsè. Àwọn gbarumọ̀lẹ̀ nìyẹn. Anyway, ẹgbẹ́ ló rán mi wá. You are fine. Mo dé kí ni mo ṣe? O ṣẹgbẹ́. O ṣẹgbẹ́. O sì ti jẹ fáìnì. 3,000. Kí ló dé? 3,000. How many times will they tell you? So bóyá sí ẹni. So bóyá sí ẹni. Wọ́n yìí máa mú èmi ò mú kékeré. Ó sì máa san 500 naira every weekend. Ó jẹ́ 3,500. Má fàágùn o. Ọ̀rọ̀ àpẹẹlẹ ìlú bóyá. Máa pẹ́ ẹgbẹ́ mọ́ pé nọ́mbà àwọn ẹgbẹ́. 3,500 owó mínítì. Má sọ báyìí mo gbọ́. Pàmí kò. Owó náà ló ti. Ṣáì. Ọmọdé àbí dáadáa láì náà sí wa ni ọmọ rẹ ni ó. Àwa lọ gbàtẹ́ sí wa ní àlejò. Ṣùgbọ́n bàbá lẹ́gbàá kan yìí. Onígunù. Onígunù kọ́ elégún pupa ni. Alágúngunù ọkọ̀ èso onígunù èwo ni kí ni jẹ́ onígunù. Ìgbà tó ṣàlejò àwọn àgbàlagbà ńgbà tá a dé kó amọ́tò ní ìgbà. Ẹni tí o gbẹ́dẹ́lé ẹgbẹ́ ń kọ́ dání nísìnyí. Ok, kápá ẹ̀. O ní kápá ẹ̀ lẹ́dùnmọ̀ rẹ̀. Olórí fífọ́, o ní kápá ẹ̀ lágbára lẹ́dùnmọ̀ rẹ̀. O kápá ẹ̀ ló ń jẹ́. Ní kápá ẹ̀ o. Ní bá kápá ẹ̀ o, àgbà 3,500 lọ́wọ́ mi. O kápá ẹ̀. Iná ló ń kọ́. Kò gbẹ́nu burúkú sọ́hun. O ní kápá ẹ̀. O kápá ẹ̀ o kápá ẹ̀. O kápá wèrè tó ń ta. Wẹ́ tí anybody bá wá, sọ pé pẹ̀lú àlẹ́ Chai! You be mumu. Eléyìí tún wọ́n tún akóńdó mímí bíbá. 3,500 tí wọ́n sẹ́yẹ̀ parí èrè gbà lọ. Ọ̀làwọn ẹgbẹ́ kan táwọn bá yìí tó débẹ̀ àwọn owó tó máa bá bèrè lọ́wọ́ olúwa rẹ̀. Ó tún máa ju 3,500 lọ lóṣèlú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀.